Sànyà Ọ̀nàbàmíró ọmọ àgọ́ ìwòye náà rojọ́ mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀ ó ní lóòótọ́ ló fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Balewa. Nígbà tí Ọládìpọ̀ Májà ro ẹjọ́ rẹ̀ tán tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dìde bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà ti fi oríṣiríṣi ọ̀rọ̀ wé olórí ẹgbẹ́ ọlọ́pẹ náà lọ́rùn síbẹ̀ kò ṣòro rárá láti mọ̀ pé irọ́ pọ̀ nínú ọ̀rọ̀ tí Májà sọ. Níbi tí Awólọ́wọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn pàtàkì nínú ẹgbẹ́ àwọn ni òun ti sọ fún pé kí wọ́n ṣọ́ra fún Májà nítorí àwọn ìwà tó ń hù yóò kó wàhálà bá àwọn tó bá súnmọ́. Àwọn ìwà wo ni Májà ń hù? Májà ń fẹ́ kí àwọn kan dìde kí wọ́n sì pa gbogbo àwọn òṣèlú ni kí ìjọba sì wá bọ́ sí ọwọ́ àwọn ọ̀dọ́ ìyẹn àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹ̀kọ́ gboyè. Àwọn ni Májà fẹ́ kí wọ́n máa ṣe ìlú lẹ́yìn tí wọ́n bá ti pa gbogbo àwọn olóṣèlú tán òun Májà fúnra rẹ̀ ni yóò sì jẹ́ olórí wọn. Ọkùnrin náà kò mú ọ̀rọ̀ yìí ní kékeré títí dé orí Awólọ́wọ̀ ló sì ń sọ pé àwọn yóò pa. Ó ní ohun tí àwọn yóò ṣe ni láti rí wọn tì mọ́ ilé kan tí àwọn yóò sì dáná sun gbogbo wọn nítorí nígbà tí wọ́n kúkú wà láyé wọn kò wúlò kan fún ẹnìkan. Láti jẹ́ kí eléyìí ṣeé ṣe Májà sọ pé àdúgbò àwọn tíf lòun yóò wà tí òun yóò ti máa dáná ránṣẹ́ sí gbogbo àwọn olóṣèlú náà nítorí bẹ́ẹ̀ ló sì ṣe fọ̀rọ̀ náà tó ọ̀kan nínú àwọn olóṣèlú àdúgbò ọ̀hún ìyẹn ọkùnrin kan tí wọ́n ń pè ní Dòkótírí létí tó sì sọ pé òun fẹ́ kí àwọn jọ ṣe iṣẹ́ náà ni. Láti jẹ́ kí ọkùnrin náà gba èrò ọkàn rẹ̀ gbọ́ ó mú un káàkiri ilé àwọn olóṣèlú ó sì fi gbogbo ilé tó pè ní ti Awólọ́wọ̀ ní Èkó nígbà náà hàn án. Ó wá sọ fún un pé ṣé o rí ayé wa lóde àwọn tí wọ́n sọ pé àwọn ń ṣe democracy Afẹ́nifẹ́re àwọn ni wọ́n kọ́ gbogbo ilé wọ̀nyí o ṣé aráàlú làwọn ilé yìí fẹ́ràn ní àbí ara wọn. Ohun tí àwọn èèyàn níjọba Balewa rí nígbà náà tí wọ́n fi mú Májà nìyí. Nígbà tó sì ti gbà láti yí ọ̀rọ̀ náà padà wọ́n yọ ọ́ kúrò nínú àwọn ọ̀daràn wọ́n sọ ọ́ di olórí ẹlẹ́rìí ìjọba. Awólọ́wọ̀ béèrè lọ́wọ́ ọkùnrin Májà yìí ní gbangba bó bá ṣe pé òun ló mú òun dé ọ̀dọ̀ Kwame Nkrumah tí ṣe olórí ilẹ̀ Ghana lóòótọ́. Wọ́n ní láti ọdún 1945 lòun àti Nkrumah ti ń ṣe ọ̀rẹ́ nítorí ìlú òyìnbó làwọn ti pàdé lásìkò iléèwé àwọn àti pé lẹ́yìn tí òun gbàjọba Nkrumah ti wá sí ọ̀dọ̀ òun tó sì ṣe pé ilé òun ló sùn fún ọjọ́ méjì. Báwo lòun yóò ṣe wá máa bẹ Májà lọ́wẹ̀ pé kó mú òun dé ọ̀dọ̀ Nkrumah ní 1961 nígbà tó ṣe pé àwọn ti mọ ara àwọn tipẹ́tipẹ́. Májà kò ní èsì gidi kan tí yóò fi lé ọ̀rọ̀ Awólọ́wọ̀ àfi mẹ́yìnmẹ́yìn. Bó bá ṣe pé àwọn tí wọ́n mú Awólọ́wọ̀ fẹ́ gùn lé ọ̀rọ̀ ọkùnrin yìí lásán ni ìyẹn ọ̀rọ̀ Májà ọjọ́ náà gan ni wọn yóò fi àwọn tí wọ́n ti mú sílẹ̀ tí wọn yóò ní kí wọ́n máa lọ nítorí ségesège ti pọ̀ jù nínú ọ̀rọ̀ náà. Ó sì hàn sí gbogbo èèyàn pé kì í ṣe òdodo ni ọkùnrin náà ń sọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ẹjọ́ náà kò wo ibẹ̀ yẹn. Wọ́n ti mọ ohun tí wọ́n fẹ́ ṣe kí wọ́n tó pe Májà wá wọ́n sì ti mọ ọ̀nà tí wọn yóò gbà láti fọ́ gbogbo ọ̀rọ̀ náà lójú. Bó bá tún wá jẹ́ Májà nìkan ni wọ́n rí mú láti rojọ́ mọ́ Awólọ́wọ̀ ni ó ṣeé ṣe kí wọ́n má rí ibi gbé ọ̀rọ̀ náà gbà ju kí wọ́n fi sílẹ̀ lọ. Ṣùgbọ́n kì í ṣe Májà nìkan ni wọ́n ní wọ́n tún ní àwọn míì dáadáa. Lẹ́yìn tí Májà sì ti ro ẹjọ́ rẹ̀ tán tí Awólọ́wọ̀ ju ìbéèrè lù ú àwọn méjèèjì kúrò nínú igi ẹjọ́ ọkùnrin míì sì tún bọ́ sí i. Ọkùnrin tó bọ́ sínú igi yìí ọmọwé pọ́nbélé lòun olùkọ́ni ní yunifásitì ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ AG sì ni. Sànyà Ọ̀nàbàmíró lorúkọ ẹ̀ ọmọ ìlú Àgọ́ Ìwòye ni. Òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kàwé gboyè PhD ní ìlú náà bóyá ni kò sì jẹ́ òun ní ẹnì kejì tàbí ẹnì kẹta ní gbogbo agbègbè Ìjẹ̀bú pátá. Ọ̀kan nínú àwọn tí ẹgbẹ́ Action Group gbójúlé bí ọ̀rọ̀ bá di iṣẹ́ ọpọlọ ni ó sì ti wà lára àwọn tí Awólọ́wọ̀ máa ń fẹ́ lò nígbà tí ọ̀rọ̀ bá ti di ká ṣe àgbékalẹ̀ ètò bó tilẹ̀ jẹ́ pé kò pẹ́ rárá tó wọ inú ẹgbẹ́ wọn. Ṣùgbọ́n ní ìgbà tí ìjà dé láàrin Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá ẹ̀yìn Akíntọ́lá ní Sànyà Ọ̀nàbàmíró wà ọ̀kan nínú àwọn mínísítà ìjọba Akíntọ́lá sì ni. Nítorí bẹ́ẹ̀ kò ṣòro láti rí i pé kó wá rojọ́ mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀. Lóòótọ́ lọkùnrin ọ̀mọ̀wé náà sọ pé àwọn ohun tí òun rí lòun sọ ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ náà jọ ṣe ojú wọn sọ pé irọ́ díẹ̀díẹ̀ àti irọ́ púpọ̀ níbòmíì wà nínú àwọn tó sọ àti pé ọkùnrin náà sọ àwọn ọ̀rọ̀ náà
láti kàn fi tẹ́ ìjọba Akíntọ́lá lọ́rùn ni àti pé ohun tí àwọn májẹ̀kódùnmí àti Balewa fẹ́ ló ń ṣe. Kí ló dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Ohun tó fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ náà kò kàn láti ìbẹ̀rẹ̀. Fúnra ẹ̀ ló lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tó sọ fún wọn pé òun ní ọ̀rọ̀ tí òun fẹ́ sọ fún wọn. Òun ló sọ fún wọn pé ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ mọ̀ díẹ̀ lòun mọ̀ díẹ̀ o. Bí wọ́n bá sì gba òun láyè láti wá sọ̀rọ̀, òun yóò ṣàlàyé ẹ̀ fún wọn lẹ́sẹẹsẹ. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá pé kó kọ̀wé fún wọn nígbà tó sì di ọjọ́ tí ẹjọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ 13 oṣù kọkànlá ọdún 1962 lẹ́yìn tí Ọládìpọ̀ Májà ti rojọ́ tán. Sànyà Ọ̀nàbàmíró ló kàn. Òun náà sì bẹ̀rẹ̀ ẹjọ́ tirẹ̀ báyìí pé Ìbàdàn ni mò ń gbé, olùkọ́ sì ni mí ní Yunifásitì Ifẹ̀. Mo mọ ẹgbẹ́ Action Group dáadáa o. Ọmọ ẹgbẹ́ náà ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀kan nínú àwọn mínísítà ìjọba tí wọ́n fòfin dè yìí náà sì ni mí. Èmi ni mínísítà fún ètò ẹ̀kọ́ lábẹ́ Akíntọ́lá. Mo rántí dáadáa pé nígbà kan nínú oṣù kẹsàn-án ọdún 1960 mo wà nípàdé àwọn aláṣẹ ẹgbẹ́ Action Group. Ìkẹjà láti ṣe ìpàdé náà nílé ìjọba tí wọ́n ti máa ń gba àlejò ńlá. Mo mọ̀ ọ̀daràn 27 yìí o, ìyẹn Awólọ́wọ̀. Òun ni olórí àti ààrẹ ẹgbẹ́ Action Group pátápátá. Lọ́jọ́ ìpàdé tí mò ń sọ yìí ni Awólọ́wọ̀ gbé ìgbìmọ̀ méjì kan dìde. Àwọn ìgbìmọ̀ tó gbé dìde yìí ó pe ọ̀kan ní Ideological Committee, ìgbìmọ̀ atéròpa. Ó sì pe ìgbìmọ̀ kejì ní Tactical Committee, ìgbìmọ̀ amúṣẹ́ṣe. Lọ́jọ́ náà ni wọ́n yan àwọn èèyàn sí ìgbìmọ̀ atéròpa yìí tí wọ́n yan Ayọ̀ Òkúsàgà, Sam Ikoku, Agúnbí Adébámiṣé, èmi fúnra mi yìí àti ọkùnrin kan láti apá ilẹ̀ Ògòjà lọ́hùn-ún. Ọ̀daràn 27 yìí sọ pé òun fúnra òun lòun yóò yan àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe yìí, ìyẹn Tactical Committee. Ó ní òun kò ní dárúkọ wọn ní gbangba rárá ni. Ó ní ó tilẹ̀ ṣeé ṣe kí àwọn ọmọ ẹgbẹ́ náà pàápàá má mọ ara wọn tán. Àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ AG lọ́jọ́ náà fàṣẹ sí i. Wọ́n sì fún Awólọ́wọ̀ ní agbára pé kó yan ìgbìmọ̀ náà bó bá ti ṣe fẹ́. Wọ́n sì sọ pé kí àwa tí wọ́n yàn sí ìgbìmọ̀ kejì yìí tètè ṣiṣẹ́ wa o. Àwa ṣe iṣẹ́ wa o. Kò sì ju ọjọ́ 3 sí ọjọ́ 4 sí 5 tá a fi parí iṣẹ́. A sì gbé èsì àbájáde ìgbìmọ̀ náà fún àwọn olórí ẹgbẹ́. Kálukú bá tiẹ̀ lọ. Bóyá lójú oṣù 2 lẹ́yìn náà lọ nígbà tí ọ̀daràn 27 yìí ránṣẹ́ sí mi pé òun fẹ́ rí mi o. Ó ní kí n fojú kan òun ní kíákíá. Bẹ́ẹ̀ ni mo sáré lọ sílé ẹ̀ láti rí i. Eléyìí kò yẹ kó ju inú oṣù kọkànlá ọdún 1960 lọ. Mo bá òun nìkan, ó sì mú mi wọ ààyè kan láti bá mi sọ̀rọ̀. Níbẹ̀ ló ti sọ fún mi pé òun ti yàn mí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ Tactical Committee tí òun sọ níjọ́sí. Mo béèrè pé báwo ni yóò ṣe mú mi àti pé kí ló rí lára mi tó fi mú mi, nítorí mi ò tí ì pé ọdún 2 nínú ẹgbẹ́ Action Group nígbà náà. Ọ̀daràn yìí sọ àwọn ọ̀rọ̀ dáadáa kan nípa mi. Ó ní ohun tó jẹ́ kí òun mú mi nìyẹn nítorí ìwé àti ọgbọ́n orí mi. Ọ̀rọ̀ náà kò jù bẹ́ẹ̀ lọ níjọ́ náà nítorí Awólọ́wọ̀ sọ pé kí n máa lọ. Òun yóò pè mí sí ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ náà láìpẹ́ jọjọ. Èmi lọ sílùú òyìnbó nínú oṣù kejìlá ọdún 1960 yẹn. Ọ̀rọ̀ Yunifásitì Ifẹ̀ ni mo torí ẹ̀ lọ. Ó ti tó oṣù kejì tàbí oṣù kẹta ọdún 1961 kí ọ̀daràn 27 yìí tó tún pè mí sí ilé rẹ̀ tó sọ pé ọjọ́ ìpàdé nìyẹn. Mo sáré lọ sí ilé ẹ̀ lóòótọ́. Mo sì bá àwọn èèyàn 2 míì pẹ̀lú òun náà, ìyẹn Awólọ́wọ̀. Gbogbo wa jẹ́ 4. Àwọn méjì tó kù tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ náà ni Sam Ikoku àti Anthony Enahoro. Àyà mi sọ sókè gìjà láti bá ara mi láàrin wọn nítorí gbogbo èèyàn ló mọ̀ pé àwọn ojúlówó ọmọ Awólọ́wọ̀ ní Ikoku àti Enahoro. Bí èmi náà ṣe wá di ọ̀kan lára wọn kò yé mi. Awólọ́wọ̀ fúnra ẹ̀ ló ṣí ìpàdé yìí o. Níbẹ̀ ló sì ti sọ fún wa ìdí àti ìtumọ̀ tí òun fi dá ìgbìmọ̀ tó pè ní Tactical Committee sílẹ̀, ìyẹn ìgbìmọ̀ amúṣẹ́ṣe. Ó ní òun Awólọ́wọ̀ ti rí i gbangba pé bí ẹgbẹ́ Action Group bá jókòó ti pé àwọn yóò wọlé ìbò nílẹ̀ yìí, wọ́n kàn ń tan ara wọn jẹ lásán ni o. Ó ní òun ti mọ̀ pé yóò ṣòro kí ìbò tó gbé ẹgbẹ́ Action Group wọlé. Ó sọ fún wa pé káwo ohun tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá lásìkò ìbò tí a dì kọjá. Káwo bí àwọn tọ́ọ̀gì Haúsá ṣe fi ojú àwọn ọmọ ẹgbẹ́ náà rí màbo tí wọ́n fojú wọn gbolẹ̀ àti ohun tí wọ́n ṣe fún wọn níbi tí wọ́n ti ń jí àpótí ìdìbò gbé. Ó ní ó ti hàn pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ìjọba àpapọ̀ ló ní àwọn ọmọ ogun, àwọn náà ni wọ́n ní ọlọ́pàá, gbogbo ohun tó bá wù wọ́n ni wọ́n ń ṣe. Kò sì sẹ́ni
tó lè kápá wọn, bẹ́ẹ̀ ni wọn kò lè ṣe é kò lójú. Awólọ́wọ̀ wá ní ẹgbẹ́ wa kò lè gba ìjọba àpapọ̀ pẹ̀lú ìbò láéláé o, àfi ká wá ọ̀nà míì ká fi gbàjọba. Níbẹ̀ náà ni ọ̀daràn 27 yìí ti sọ fún wa pé òun yóò gbé iṣẹ́ fún oníkálukú wa, ìyẹn àwa ọmọ ìgbìmọ̀ amúṣẹ́ṣe yìí. Sàámú Ikóku ló gbé iṣẹ́ fún láti máa wádìí gbogbo àwọn iléeṣẹ́ ológun wa, kó sì mọ ibi tí wọ́n rí àwọn nǹkan agbára wọn mọ́ àti ọ̀nà tí èèyàn lè gbà débẹ̀ nígbàkigbà tó bá fẹ́ débẹ̀. Ọ̀daràn náà sọ fún wa pé ìdí tí a ṣe gbọ́dọ̀ mọ ibi tí àwọn nǹkan agbára àwọn ológun gbogbo wà ní láti lè gba ibẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣọ́ lọ́jọ́ tí kinní náà bá ṣẹlẹ̀ gan. Ní ti Tony Enahoro, iṣẹ́ tí wọ́n fún òun láti ṣe ni kó wá àwọn ọmọlẹ́yìn ẹgbẹ́ tó láyà bíi 120 kó wọn lọ sí ilẹ̀ òkèèrè bíi Ghana láti lọ kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ogun jíjà àti bí wọ́n ṣe ń lo èlò ìjagun. Iṣẹ́ tí wọ́n fún èmi ni láti ṣe ni láti bá àwọn ọ̀gá ọlọ́pàá ńláńlá méjì kan sọ̀rọ̀ kí n sì rí i pé inú wọn dùn wọ́n sì faramọ́ ohun tí a fẹ́ ṣe náà. Bẹ́ẹ̀ ni ìpàdé ọjọ́ náà parí. Lẹ́yìn náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọ̀daràn 27 yìí máa ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti ṣe iṣẹ́ mi tàbí pé níbo ni mo bá iṣẹ́ náà dé. Níbi oṣù kọkànlá 1961 ni mo tún bá wọn ṣe ìpàdé míì. Kì í ṣe pé wọ́n pè mí sí ìpàdé náà, mo kàn bá wọn lẹ́nu ẹ̀ ni o. Èmi ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó, mo sì mọ̀ pé ọ̀daràn 27 yìí náà ṣẹ̀ṣẹ̀ dé ni. Mo wá mú ìyàwó mi lẹ́yìn, mo ní ká lọ kí wọn nílé wọn. Bí a ti délé Awólọ́wọ̀ yìí, ìyàwó rẹ̀ la kọ́kọ́ rí. Bó sì ti rí mi ló sọ pé mo ti pẹ́ lẹ́yìn, àwọn ẹgbẹ́ mi ti ń bá ìpàdé lọ, kí n tètè lọ bá wọn. Bẹ́ẹ̀ ni mo sáré lọ sí ibi tí a ti ń ṣèpàdé. Mo sì bá Awólọ́wọ̀ pẹ̀lú àwọn méjì tó kù, Tony Enahoro àti Sàámú Ikóku. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí n jókòó kíákíá. Bí mo ti jókòó ni mo béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n ń dá ṣe ìpàdé lẹ́yìn mi tí wọn kò tilẹ̀ pè mí rárá. Ọ̀daràn 27 yìí sọ pé ọkàn òun kò nà tán sí mi rárá. Ó ní kò jọ pé mo wà pẹ̀lú àwọn nínú ohun tí àwọn fẹ́ ṣe náà. Ó wá béèrè lọ́mi pé ó dáa, iṣẹ́ tí àwọn gbé fún mi níbo ni mo bá dé. Mo sọ fún ìpàdé náà pé n kò ṣiṣẹ́ náà. Mo sì ní kí wọ́n jẹ́ kí n ṣàlàyé ìdí tí n kò fi ṣe é. Mo ní n kò fara mọ́ ọ̀nà tí Awólọ́wọ̀ ṣe ń sọ pé òun yóò fi ipá gbàjọba, òun yóò di kú yìí nítorí èdè àwọn ológun ni. Àwọn ológun ló máa ń di kú, àárín wákàtí díẹ̀ ó sì ti parí. Mo ní èyí tí Awólọ́wọ̀ fẹ́ ká ṣe yìí kì í ṣe kú, ìjà àwọn ajìjàgbara ni. Àwọn ọmọ ogun ajìjàgbara ni wọ́n máa ń jà á. Bẹ́ẹ̀ ni ìyẹn lè tó ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó parí, kó lè parí lọ́jọ́ kan tàbí lóṣù kan báyìí. Mo ní bí Awólọ́wọ̀ sì ṣe ń sọ pé òun kò fẹ́ káta ìjẹ̀ sílẹ̀ yẹn, mo ní kò sí bó ṣe lè ṣe irú ẹ̀ tí àwọn èèyàn ò ní kú. Mo ní wọn yóò ta ìjẹ̀ sílẹ̀ dáadáa o. Mo wá ṣe àpèjúwe àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ṣe irú ẹ̀ bíi Cuba àti Cyprus pẹ̀lú Rivers. Mo sọ fún un pé gbogbo àwọn ibi yìí ló kú ti sùn rẹpẹtẹ o. Mo ní kí a sì tó ṣe bẹ́ẹ̀, ẹgbẹ́ wa ti gbọ́dọ̀ níbi tí a ó máa sá pamọ́ sí tó ṣe pé àwọn ọmọ ogun ìjọba àpapọ̀ pàápàá kò ní lè débẹ̀. Mo ní a sì gbọ́dọ̀ ní àwọn ọmọ ogun tó ṣe pé wọ́n gbàgbọ́ nínú ohun tí a fẹ́ ṣe débi pé bí wọ́n bá kọ ojú ìbọn sí wọn báyìí, wọn kò ní torí ẹ̀ jẹ́wọ́ ibi tí àwọn tó kù wọn wà. Mo ní bí ènìyàn yóò bá sì ṣe irú eléyìí, ó gbọ́dọ̀ ní àwọn ohun ìjagun tirẹ̀, kì í ṣe kó máa retí pé àwọn ilẹ̀ òkèèrè kan ni yóò fún òun ní nǹkan ìjagun. Ṣùgbọ́n kókó kan wà tí mo sọ fún ọ̀daràn 27 yìí o. Mo wí fún un pé ní gbogbo ibi tí wọ́n bá ti máa ń ja irú àwọn ogun ajìjàgbara báyìí, àwọn ìjọba tí aráàlú kò bá fẹ́ ni wọ́n máa ń bá jagun bẹ́ẹ̀ o. Mo ní ohun yòówù ká wí tàbí kí á ní lérò nínú ẹgbẹ́ wa Action Group, òdodo ọ̀rọ̀ ibẹ̀ ni pé àwọn aráàlú fẹ́ràn ìjọba àpapọ̀ Nàìjíríà, bẹ́ẹ̀ ni wọn kò bínú sí wọn. Bí wọn kò bá sì ti bínú sí wọn, wọn kò ní bá ẹnikẹ́ni jagun ajìjàgbara kan o. Awólọ́wọ̀ ní níbo ni mo ti rí gbogbo ohun tí mò ń sọ yìí. Mo sì sọ fún un pé gbogbo àlàyé ọ̀rọ̀ yìí wà nínú ìwé kan tí wọ́n ń pè ní 12 Portraits of Power. Ó ní kí n lọ mú ìwé náà wá. Mo sì sáré lọ mú wá nílé. Mo fi ìyẹn gbé ìyàwó mi padà sílé. Lẹ́yìn tí mo fún Awólọ́wọ̀ níwèé yìí, Ikóku sọ pé gbogbo ohun tí mò ń kà yìí mo yí orí ẹ̀ kodò ni. Ó ní kí n ka àwọn ìwé náà bó ṣe yẹ kí n kà á. Bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ náà fèsì. Ó sọ pé mo ti fà sẹ́yìn pátápátá. Kò sì jọ pé mo nígbàgbọ́ nínú ìgbìmọ̀ tí àwọn gbé kalẹ̀ yìí. Láti ọjọ́ náà lèmi ti fi wọ́n sílẹ̀ o.
wọn kò pè mí sípàdé, èmi náà kò sì béèrè ọjọ́ ìpàdé wọn. Àfi bí mo ṣe gbọ́ pé wọ́n ti kó ohun ìjà wọ̀lú pé wọ́n fẹ́ fi ipá gbàjọba. Nígbà tí mo sì mọ̀ pé lóòótọ́ ni wọ́n ti ń pètepèrò bẹ́ẹ̀, tí wọ́n ti ń sọ lójú èmi pé àwọn fẹ́ gbàjọba pẹ̀lú ipá, ìyẹn ló jẹ́ kí n wá sọ ohun tí èmi mọ̀ o. Gbogbo àwọn tí wọ́n gbọ́ ẹjọ́ Sànyà Ọ̀nàbàmíró mirí títí. Awólọ́wọ̀ náà dorí kodò níbi tó wà. Gbogbo èèyàn sì rí wàyí pé ọ̀rọ̀ náà yóò le ju bí àwọn ti mú un lọ, nítorí ó hàn sí gbogbo wọn pé ẹjọ́ náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Adémọ́lá Adéjàre ló ń ṣàlàyé ìtàn bí Awólọ́wọ̀ ṣe lọ sẹ́wọ̀n yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.